délùú yẹn tán wọ́n dẹ̀ sọ òdodo ọ̀rọ̀ fún ọ wípé Tinubu yóò ṣèwọ̀nba tọ́lọ́mbà fún ṣe tán bá jí ó ṣe yóò ṣe ẹ wojú àwọn ẹni tán kó hàn ní pé ntáṣírí tiẹ̀ fi hàn wá ní pé àwa ni ká lo bírèènì wa pé kò sẹ́nì kankan tán bá gbé bẹ̀ tí ò ní bàlújẹ́ wípé ṣe bára ará aṣíwájú ti ṣe kí náà fi ṣe eléyìí náà ṣe tiẹ̀ tọ̀hún náà ṣe tiẹ̀ títí tí China ó fi ta tí ó fi rà lú mọ́ a lọ́wọ́ bébí wọ́n ti ń ta àgbègbè kọ̀ọ̀kan sí fún àwọn China nílẹ̀ Yorùbá nísìn àti ilẹ̀ Haúsá gan torí pàdí ni wọ́n o ò lè rí MC kó o mọ̀ rí Tàfàṣégò o ò lè rí MC kó o mọ̀ rí Kúdẹ̀tì o ò lè rí MC kó o mọ̀ rí gbogbo àwọn ẹni tó kà kalẹ̀ yẹn sórí pé ojú tì ẹ̀yin lẹ kú wàhálà ẹnu lọ sí wa tẹ́ ẹ lọ gbowó lọ́wọ́ àwọn yan mẹ́rin abẹ́rẹ́ Esabod tó o bá yíyàn lálẹ́ tó bá di láàárọ̀ kùtùkùtù ìwọ ló bò nítọ̀ ń jẹ ọmọ tí kọ́kọ́ wà pẹ̀lú àwọn òbídẹ́ǹtì tẹ́jọ tẹ́ fẹ́ kó òṣì jọ nígbà yẹn fúnra ara rẹ ló ní ẹni tó lérò lẹ́yìn fídíò wà ń ta abẹ́ gbé jáde ń ló máa tẹ̀lé Tinubu ló máa tẹ̀lé ẹ̀yin ọ̀rẹ́ yẹn tó yíbì rí àmọ́ tí Tinubu gbà nígbà rẹ̀. ibi tá a ti máa mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan ìjọ̀kan gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ bá wa subscribe kẹ́ ẹ like follow kẹ́ ẹ sì share fídíò yìí ẹ tẹ bọ́tìn tó dàbí aago kẹ́ ẹ lè mọ̀ tí a bá ti gbé fídíò tuntun jáde èyí tá a tún mú wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ẹ máa bá wa ká lọ. ẹ dákun ṣé arúgbó tàbí under 50 years wà nínú àwọn ẹni tán ṣe owó Nàìjíríà bọ́n ṣiṣẹ́ mo béèrè ẹjọ́ ẹ bá wa wò wọ́n wò àwa tá ní àwọn ọmọ kéékèèké ni ó lè ṣe nǹkan kan ni ó lè ṣe ẹ wò àwọn ọmọ kéékèèké tán kàn dánwò pé obìnrin ni wọ́n o wọ́n á láàánú lójú o tí wọn ò mọ̀ pé obìnrin gan nìkà obìnrin gan ṣìkà ju ọkùnrin lọ ní ìsìn ìkókó ó ṣèkà ju ọmọ oṣù mẹ́fà lọ ní ìsìn ta ló fẹ́ trọ́ọ̀sì kò sí rárá àtọ̀ àdẹ̀gbáriwo àwọn eléyìí ń ta o n tó yẹ káwọn blọ́gà ò kọjú mọ́ àfàyè aláyé n tó yẹ káwọn èèyàn wọ́n pariwo síta ìpè ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ irọ́ tí ò wá tiẹ̀ jáde tí wọn ò gbé síta Musiliu ni o bàbá kówó fún o tẹ́ ẹ̀ rí bàbá kówó fún o kò fi ṣe kinní kan o Esabod àmọ́ gbọ́n tó o lè sọ lórí o dẹ̀ ló ń ka níwùsì o dẹ̀ ní blọ́gà ni ẹ́ àgbọ́hùn rẹ rárá sí nǹkan báyìí àfijọ́ tó ń ṣe bíi ẹlẹ́mìí géṣà tó wà ń kú tọnu mo rò pé o fẹ́ lọ bà bàbá jẹ́ níbẹ̀ o fẹ́ lọ bà àwa aṣíwájú blọ́gà jẹ́ níbẹ̀ ọlọ́run wá mú ọ pẹ̀lú ọ̀bọ jáwùrà wọ́n pẹ̀lú ọ̀bọ jáwùrà ó rí ṣé ò tó ṣe ni MC nìkan ló bàjẹ́ níbẹ̀ ládùúrú níùsì tó wà níbẹ̀ MC nìkan ló bàjẹ́ níbẹ̀ Esabod ẹ jẹ́ kí kinní yìí ó go viral ẹ dákun kẹ́ẹ̀dẹ̀ fojú rí torí pẹ̀lú evidence lèmi máa fi sọ̀rọ̀ tí n bá rí evidence mi ní sọ̀rọ̀ nígbà wo ni àṣírí Emefiele tú ǹjẹ́ ẹ sọ ǹjẹ́ àti ẹ̀rí kí búlọ́gà ó máa gbé gbàásgbòs àwọn Yíbò gan wọ́n ń fọwọ́ bò ní tó jọmọ wọn ẹ wo bí wọ́n ṣe pọ̀ tán bá Gistlover ṣiṣẹ́
èèyàn mélòó ọmọ Benin bíi méjì péré ló gbé, àfi tí news yóò bá gbé síta. àmọ́ rí àwọn tó ń sọ̀rọ̀ lórí bàbá nígbà election Rufai, àárí kó sokoko tiẹ̀ tẹra mọ́rọ̀ Emefiele, kó tẹra mọ́rọ̀ àwọn obìnrin, àárí wọn rárá. But ìwọ wá ṣe olóòṣọlúdé lọ sí Kútọnu kó tó sọ̀rọ̀ Emefiele, MC ló wá fi ṣèkejì gan pàpà. MC yẹn ò dẹ̀ gbé proof yẹn jáde, ìkàkùkà tán kọ ránṣẹ́ sí ọ ló gbé jáde. Ó tún rí ìtí trent lọ́wọ́ báyìí. n tó yẹ kẹ́ ẹ kọjú mọ́ tẹ́ ẹ bá pera yín ní good blogger. àfi ilé tọkọ-tìyàwó bọ́jà ọlọ́jà ó ṣe bàjẹ́, èmi nìkan ni mo gbọ́dọ̀ ṣe é lórí nẹ́ẹ̀tì, ohun mi nìkan nìkan máa gbọ́, ń lò ń bá ká. èyí tó wá wà lẹ́yìn kan Ọlọ́run wá mú ẹ, ó délùú yẹn tán wọ́n dẹ̀ sọ òdodo ọ̀rọ̀ fún ọ wípé Tinubu yóò ṣèwọ̀n bá tọ́lọ́run bá fún ṣe, tán bá jí ó ṣe é yóò ṣe ẹ wojú àwọn ẹni tán kó hàn. ní pé ntáṣírí tiẹ̀ fi hàn wá ní pé àwa ni ká lo bírèènì wa, pé kò sẹ́nì kankan tán bá gbé bẹ̀ tí ò ní bàlújẹ́, wípé ṣe bára ará aṣíwájú ti ṣe kí náà fi ṣe, eléyìí náà ó ṣe tiẹ̀, tọ̀hún náà ó ṣe tiẹ̀, títí tí China ó fi ta, tí ó fi ràlú mọ́ a lọ́wọ́. bébí wọ́n ti ń ta àgbègbè kọ̀ọ̀kan sí fún àwọn China nílẹ̀ Yorùbá nísìn, àti ilẹ̀ Haúsá gan. China ti ń sọ Haúsá, wọ́n ti ń kọrin Haúsá, China ti ń fọ Yorùbá, wọ́n ti ń pòwe Yorùbá. tí ì mọ mẹ̀mẹ̀ ọmọ ìyá yín ni ẹ kọjú mọ́, kẹ́ ẹ má bàgbé sí ayé ẹ̀jẹ̀ láì ní proof. ìpowó báyìí ni bàbá mọ̀ gbé fún MC o, tí ó dẹ̀ fi jíṣẹ́. ẹ jẹ́ á lo làákàyè wa. ìsìn ló ṣẹ̀ṣẹ̀ wá yín pé lágbájá ẹ̀ tó o bá ní wọ́n gbowó fún MC ní táìmù yẹn, àti kóńkó sáré àti gbogbo wọn tó ń wá yìn, àti tàfàṣẹ́gò ìpéyin ọmọ ewé ni wọ́n jọ náà nù, torí pàdí ni wọ́n. o ò lè rí MC kó o mọ̀ rí tàfàṣẹ́gò, o ò lè rí MC kó o mọ̀ rí kúdẹ̀tì, o ò lè rí MC kó o mọ̀ rí gbogbo àwọn ẹni tó kàkalẹ̀ yẹn. sórí pé ojú tì ẹ̀yin lẹ kú wàhálà ẹnu, ẹ̀yin lẹ kú bàjẹ́, ẹ̀yin lẹ kú bàjẹ́ o. èmi sì mọ̀ pé gbogbo àwọn ẹni tán jáde lónìí lórí ọ̀rọ̀ MC, èyí tó bá lòun ò kọ́ lẹ́nu wọn kó bóde síta, èyí tí ò bá lọ mọ́kànú wọn, ìmí ìkẹyìn méjì sẹ́nu, ọ̀kan lókè ọ̀kan nísàlẹ̀ bíi tóbìnrin. lásìkò wọn yìí náà ni wọ́n ń jọ̀rìn kiri ni. àwọn náà jọ mọ bá ṣe ń para wọn pọ̀ lásìkò bàrúwà o, lásìkò bàbá wa Yàsín o, lásìkò bàbá wa Alhaji Tajudeen ní Àgbẹ̀dẹ. wọ́n dẹ̀ wọ́n dúró wọ́n rí jẹ wọ́n rí mú bẹ́ẹ̀. ṣé bí wọ́n jọ̀rìn ni pẹ̀lú MC? ẹ̀yin tẹ́ ẹ̀ lọ́pọlọ, tẹ́ ẹ̀ ní làákàyè, wọ́n ń wá irọ́, wọ́n dẹ̀ ń jọ wọ́n gbé léyìn lọ́wọ́. wàá rí nǹkan kan sọ sí àwa obìnrin tá a tún wá ní ajé aṣíwájú blogger. ṣé bí Yorùbá kan náà ni wá? tá a bá jọ papọ̀ tá à ń pariwo yìí síta, ń tá a láàrí rèé kò rí bẹ́ẹ̀. ṣé bọ́rọ̀ burúkú lẹ̀ ń sọ sí wa tẹ́ ẹ lọ gbowó lọ́wọ́ àwọn èèyàn mìíràn? abéèrè Esabod tó o bá yíyàn lálẹ́, tó bá di láàárọ̀ kùtùkùtù ìwọ ló bò nítọ̀ ń jẹ. ọmọ tí kọ́kọ́ wà pẹ̀lú àwọn òbídẹ́ǹtì tẹ́ ẹ fẹ́ kó òṣì jọ nígbà yẹn, fúnra ara rẹ ló ní ẹni tó lérò lẹ́yìn. fídíò wà ń ta abẹ́ gbé jáde. ń ló máa tẹ̀lé Tinubu, ló máa tẹ̀lé.
ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin Ọ̀tún yín bìrì àmọ́ tí Tinubu gbà nígbà rẹ̀ ó fi gbà kan ṣe RIP lórí bàbá yìí wá wo bí Ọlọ́run á ti ká ẹ lẹ́nu kù. n tí mo fi sọ pé òjé èèyàn mọ́ torí wọn ò ka ọ̀rọ̀ rẹ kún mọ́ ṣùgbọ́n àwọn tán bá fẹ́ báyàn jẹ́ tí wọ́n ti gbàgbé àná tí wọn ò sì rántí ibi tán ti ń bọ̀ tí wọn ò mọ̀ pé mọ̀kànmọ̀kàn yóò kan lóyè ṣojú wa ní òṣè kò ní sẹ́yìn wa o Ọlọ́run ó dá gbogbo àwọn ọmọ wa sí fún wa ọ̀rọ̀ ìpè kọ́ leléyìí ọmọ tó bá níyàwó ò ní lárí ni ẹnu ẹ̀ ló wà yẹn o ọmọ tó bá láṣíwájú òun kóhun ó bàjẹ́ ni ẹnu ẹ̀ ló wà yẹn o tí ọ̀rọ̀ kékeré bá ṣẹlẹ̀ ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bá jágbàgbà ẹ má bá ń parí ẹ má má dákun àwọn ẹni tẹ́ ẹ rí tí wọ́n ń dákun yẹn kò lè tètè kàn wọ́n lẹ́nu èpè náà ń wà sórí ara wọn gbogbo ẹnu ni mo fi sọ ń tá a bá rí tó bá dá wa lójú ni ẹ jẹ́ á sọ ẹ gbé púrúfù jáde bíi tàwọn ọkùnrin àtàwọn obìnrin àti tefele lórí MC bàbá ò fẹ́ràn rẹ̀ dandan ni tí bàbá ò bá wá fẹ́ràn rẹ̀ ṣòrojọ́ fún yín kò rojọ́ fún yín ọmọ bàbá ò fẹ́ràn rẹ̀ ọmọ bàbá ẹgbẹ́ ń bí wọ́n jọ jẹ́gbẹ́ kan náà ni iṣẹ́ wọn ò papọ̀ ó ń ṣiṣẹ́ fọ́mọ bàbá ni ìgbẹ́ MC fi ń dòrùn mọ́jú fún bàbá tán gba gbogbo síkírọ́rìtì lọ́wọ́ bàbá ọmọ bàbá tí ò fẹ́ràn MC ní ìsìn kò lẹ́nu ọ̀rọ̀ lórí MC èsì mo ní dá padà fẹ́yìn tẹ́ ń sọ̀sọ̀kúsọ kí n rán yín létí torí ẹ̀yin náà ẹ máa jẹun gbàgbé ọpọlọ yín àbí orí ìjókòó náà lásán wà tí fídíò yẹn ń trẹ́ǹtì kiri bàbá wa Yàsín ti sọ̀rọ̀ kọ́lọ́mọ̀jẹ̀ wọn sọ̀rọ̀ tán ìbá àwájí lónìí MC ò mọ̀ ṣe mọ́ wà láìtàláì ó ti gba glory ìta àkọ́kọ́ yẹn bàbá wa Tinubu gan ò jẹ́ sọ pé bó o ní tẹ̀mú sí tọmọ bá ṣẹ̀ wọ́n bá wí bàbá olóhùn kò kọ́ ọmọ rẹ̀ pátápátá rí láyé bàbá ti fẹnu sọ fún àwọn àgbààgbà tó wà níwájú MC fídíò wà o àbáyín kó jáde ìní pé ṣẹrẹ yìí tẹ́ ń tẹ̀lé wọn tẹ́ ń ṣe yáyà ẹ ń gbàgbé àná ìgbárù wọn yẹn ti forí lakú fún yín kẹwàá rẹni tí ó mọ sọnù ń ṣekúṣe sí ara yín tó jẹ́ gbòógì tẹ́ bá ti rọra jà díẹ̀ kẹ ẹ má lè rán wọn létí pé ẹ ṣọ́ra yín ẹ̀yin náà ń bọ̀ wá sípò yẹn ọ̀tọ̀ ni tẹ́ ẹ máa wí fún blọ́gà lọ́la Tajudeen ti wá ó padà o ó lóun máa gba pírẹsidẹ́ǹtì o Tajudeen ò ní ṣúróòkù ẹ̀yin náà lẹ́gbẹ́ jáde pé ó ní ṣúróòkù àgbọ̀ lẹ́nu MC ẹ̀yin tẹ́ ẹ bóde gìrìrìrì tẹ́ ẹ kéyìn mọ́kàsẹ́nu tẹ́ ẹ bóde ẹ̀yin náà lẹ wá sọ pé Tajudeen ti ní ṣúróòkù kọ́lọ́hún ẹlẹ́dàá kó kó yọnu wàhálà yẹn at any time ló lè mú anybody bẹ́ẹ̀ bá fi ṣe yẹ̀yẹ́ ẹ̀yin náà lẹ tún bóde lẹ tún gbéṣẹ́ fún blogger pé kò ní stroke irọ́ ni MC ń pa nǹkan kan gbà wo ẹ fi wọ́n lẹ̀ má ṣe fún lágbájá ẹni tó ṣe fún ó mọ̀ pé ó ṣe fóun alájẹsẹ́ ló kù èmi ò rí èèyàn gidi kan tó jáde tí lòun sọ̀rọ̀ sí MC ẹ̀yin alájẹsẹ́lẹ̀ pọ̀ wò rìn àjò tóun àti Tàfàṣégò ti jọ rìn ni àtòun àtàwọn Kúdẹ̀tì láti gba ayé alálùmọ́lẹ̀ àtijọ́ wọ́n tán ti ń fi àwo sóbì jẹun dóbọ́ fọ́lọ́wọ́ ẹ̀
béèrè ohun lásán ẹ fi sùúrù tó ẹ sì ti dàgbà èyí tó ti over 50 wà nù yín tẹ́ ẹ wá lò làákàyè tẹ́ ń gbọ́ sí àwọn ẹni tán wà lójú kan náà bí omi adágún tán ti fún ní ṣéèpè láti máa ṣe àgbà wa búra bẹ́wẹ̀ ò bá ṣe ọ rí abéèrè àbí ṣé onímọ́tò kọ́ àwọn onímọ́tò tiẹ̀ tún tíráìdì àwọn pọlitíṣà yìí lọ ẹ wojú àwọn obìnrin tán kó jáde bóyá ní míì tí ìwọ 40 nù wọn èyí tó dàgbà jù nù wọn ní 40 tàbí 42 sí 45 ó tán ẹ worú owó tán kó àwádẹ́ ebi wọn ń pa wá ní ìsìn bàbá kójú wọn jáde síta kò fẹ́ mọ bọ́ ṣe gẹ́ àwa ní òṣìṣẹ́ ẹ tẹra mọ́ṣẹ́ ẹ̀yin ọmọ Yorùbá owó tán kó yìí ìlú wọn ni wọ́n fi tún ṣe o àwọn tí Yorùbá ti wá tẹ́ ẹ bá wá kó tá a bá ní a fi tún lù ṣe tàbá a ṣiṣẹ́ dé a fẹ́ tún lù ṣe àwa yìí náà látún fẹnu bàjẹ́ kí ni ń ṣe yín ọmọ Ìgbò ti lọ tèfètèfè wọ́n ti ń pè wọ́n lọlé ẹ̀rù ní ń bà wọ́n gbogbo bíkíbi ogun tó bá fẹ́ ba ilẹ̀ Nàìjíríà jẹ́ kọ́lọ́hún bá wa rówó ẹ̀ kó ní kálukú ó kọjá sáàyè ẹ̀ èkó tí gbogbo yín tiẹ̀ wá ń pariwo bó bá yá ní ìsìn oníkálukú ó mọ ibi tí ìyá rẹ̀ ti jáde àti ibi tí bàbá rẹ̀ ti jáde ara ẹni tó pìtàn pé ọmọ tápà ni àwọn bàbá àwùgbà bá máa pìtàn fún dórí generation 3 ẹ rí i pé àlejò ló tẹ ìkódó ẹnìkan ò lè fọwọ́ sọ̀yà kó ní à èmi mo lè kó kankan ẹ wádìí rẹ̀ láti generation 3 kódà á rí bẹ́rìbẹ́rì nínú wọn á rí níjẹ́ nínú wọn nígbà ayé generation 3 sí 4 àwọn ará wọn kan tí ó mọ ní akínníkan a ní ẹjẹ́ akóra wa jọ bẹ́ẹ̀ kó bá tiẹ̀ fẹ́ dá dúró káwa ó ṣe nǹkan gidi lẹ́kọ̀ọ́ yẹn ká túnra wa ṣe ká bora wa láṣìírí ká mọ bá a ṣe máa ṣe lọ́tún lọ́sì ẹ fi tún Ìbàdàn ṣe ẹ fi tún Abẹ́òkúta ṣe ẹ fi tún Òṣogbo ṣe ẹ fi tún Ìlọrin ṣe ẹ fi tún gbogbo ilẹ̀ Yorùbá ṣe kì í ṣe pé lẹ́ẹ̀mọ̀ fẹnu dẹ́kọ̀ lásán ojúmọ́ gbà mí tì fún yín o àwọn ọmọ gómìnà tán wà láàrin yín ṣé nìkan máa ṣe fún ọ̀gá ẹlòmíì ni nǹkan rí wọn tún ṣe sẹ́kọ̀ọ́ ni wọn ò mọ̀ gbégbá gómìnà lọ tàbẹ́kúta wà nù wọn tí yẹ ẹjọ́ mọ Abẹ́òkúta kò gbé lọ Abẹ́òkúta ìsìn gan lójú ó là ọ̀rọ̀ mi ti ń já náà wọ́n ní bẹ́ẹ̀yàn bá nílé bàbá ṣé kò ní nílé ìyá ni ìní mo fi sọ fún yín pé tá a bá pìtàn ìyá wa tó wá l'Abẹ́òkúta ká tún wá pìtàn ìyá tó bí ìyá wa tó wá l'Abẹ́òkúta ká wá pìtàn bàbá wa tá à ń pè lọ́mọ Èkó ẹ jẹ́ á pìtàn ńbo ló ti wá tó ìdọ́mọ Èkó ẹ jẹ́ á ṣera wa lóṣùṣù ọwọ̀. Drop your comment, remember to like, share and follow us. Thanks for watching.